فسبحانه في ذاته وصفاته فسبحانه في ذاته وصفاته ويكفيك في تنزيه قل هو الله. gbogbo wa Akramakumullah. Àmín. tọ́lọ́n ní kí a wà níbí Ká máa bẹ níbí. kódà béèyàn ṣeré wá bí lónìí táníyàn rẹ bá ti dà kò ní béèrè padà lọlé. Allahu Akbar. ìyẹn lè ṣeré wá bí ṣùgbọ́n àbẹ́ náà kó ṣeré lọ tí ẹ̀mí rẹ ò bá ti mú sí tá à ń ṣe níbí. Bẹ́ẹ̀ni, tẹ́mi rẹ̀ ò dàrú. torí pé ànábì náà ló sọ Sallallahu alayhi wa sallam. ó ní kullu ummati mu'afa illa man aba. Sallallahu alayhi wa sallam. ó ní kò síjọ mi tọ́lọ́wọ́ ní síjọ àánú àbẹ tó bá lóun ò sí. Tó bá lóun ṣe. gbogbo wa náà ká lè mọ tá à ń ṣe tán Gbogbo akọ́. ṣùgbọ́n bẹ́ẹ̀ bá wá bí náà tí òun máa ti ń ṣe kọ́nà jẹ́ orí tí wọ́n á dáadáa náà Àmín. kó láti má darí yẹn tí ò dá síbí. أفلح الزاهدون والعابدون òfin kí n dákẹ́ bọ̀rọ̀ náà. إذ لمولاهم أجاح البطون أسهروا الأعين العليلة حبا فوق دولين لهم سائرون شغلتهم عبادة الله حتى حسب الناس أن فيهم جنونا. ọlọ́run tí a dúpẹ́ fún Tí a dúpẹ́ fún. ọba tí ó gbàyọ̀ǹda kó tó máa ṣiṣẹ́ tó bá gbàyọ̀ǹda yá sàtà àwọn èèyàn kàn ní nígbò òun ò ní jẹ́ rí báyìí. Allahu Akbar. kódà ń jọ́ mi gan ọlọ́run kì í fọ̀rọ̀ èèyàn lọ òbí èèyàn Níbi lòbí. tó bá ti di pọ́bì rẹ̀ jowú Ojúwó. n tí ó kàn sọ ni pé lẹ́yìn pọ́bì dé ń lo dájì kó máa lo dájì tí bá kú tán gbogbo òbí náà kó fẹ́ kó dáa fọ́mọ rẹ̀ jálẹ̀ Allah. kápẹ́ ní gbogbo òbí ní fẹ́ kó dáa fọ́mọ ní ìyá rẹ̀ nílò bọ̀dá rẹ̀ Allah. ṣùgbọ́n ló bí lójú ara wọ́n sì ní ìyá ni máa láàánú ọmọ ó ṣe ló méje. Ó sì á lo méje torí dájọ́. ìsọkúsọ òbí wo ni máa fẹ́ràn ọmọ ẹ̀tọ́ náà bá yàn ní fẹ́ràn èèyàn. Ní wọn fẹ́ràn èèyàn. Ìṣẹ́ Ọlọ́run ní kí ṣe tèèyàn. àbí ọkọ búlọ́ọ̀kù lè jọ bàbá rẹ̀ ń tà sọ́fẹ́ ọ̀nà Sọ́fẹ́ ọ̀nà. olómọ mi lónìí oúnjẹ ọmọ náà ni Ìjọba náà ni. kò fẹ́ ọ náà nù Bẹ́ẹ̀ni, wọ́n ti ń jáde pẹ̀ ní lọ́nà lóde padà. ń lòdù ẹ̀ padà dandan sì kọ́ ni kí ọmọ fẹ́ràn òbí bọ́lọ̀ ń bá kọ́ ọmọ ṣe ni ṣùgbọ́n wọn ń wò fẹ́ràn rẹ̀ Ìfẹ́ràn rẹ̀ àmúṣàbí. gbogbo ẹ̀ náà kí ó jèrè ọmọ. Ọba. أفلح الزاهدون والعابدون. àwọn yẹn sì kí o ti gbogbo àwa ní ẹni bá ara ilé wa ní ká kó mọ́ra ẹni bá ti fi ọ lára ilé rẹ̀ Lára ilé rẹ̀. kàn máa ṣe sàárà lára àwọn ọ̀ràn rẹ̀ ní kí wọ́n mọ̀ kú tán má dára dín o. Wọ́n dára dé hàn. Ṣe sàrà ni. Ṣe sàrà ni. ẹnìkan ní kó wọn tẹ ọ̀tá mọ́lẹ̀ mo ní kò lọ́ fẹ́ tẹ wọ́n ní kó lọ́ gba bọ́ọ̀lù dànù ni Allahu ọ̀ Akbar. sì wá tẹ yóò yà ọ́ lẹ́sẹ̀ Àbí? ẹni tí ò fi ọtẹ́ lọ fẹ́ tẹ Lọ fẹ́ yóò tẹ̀. da ọlọ́run ẹsẹ̀ kó máa borí ibú tiẹ̀ lọ́lọ́dà. Kọ́mọ tẹ̀sẹ̀ bọ́ gbòǹgbò. torí ẹni tó bá dé bí tí ìbá sẹni ọlọ́ọ̀bẹ tó lọ́ọ́ dákú yóò wá sóríire àníyàn rẹ̀ ògùn Allahu Akbar. pèsè lè yí ṣe kéwù nìkan náà sì ní ibi tó dáa fún ọmọ lọ rí mọ ni Allahu Akbar. gbogbo ẹ̀dá tí ò bá ti ṣe tó dáa rí gbogbo kan ní buhaya lójú ẹ̀ yóò wá fẹ́ ya wèrè ọ̀dà àpótìrò rẹ̀ pé ó wà hopeless. أفلح الزاهدون والعابدون. mo kí gbogbo àwọn àfáà mi èmi lọmọ kéwù wọn Ọlọ́run jẹ́ àárín pẹ́. ọmọ kéwù lè mi n bá já àfáà ìní máa káàkiri tọ̀sán tòru
ìdí màwùláhàn àjà olùbùkúnà. mo kí ṣé òtárì lè ádámì sílẹ̀ yìí. Allahu ta'ala. Àmín. شغلتهم عبادة الله حتى mo kí bàbá ìmáàmù wa àgbà nílẹ̀ yìí. حسب الناس nǹkan bá wa nílẹ̀ yìí. أن فيهم جنونا. kódà ọba yín ò bá ru òyìṣà lórí àwọn kan bẹ ọlọ́ọ̀ni ẹ fi hàn lẹ̀ fún. kápẹ́ lọ́lọ́run fẹ́ ká ṣépè lọ́ba ni kò ní sọ fún Musa àti Haruna pé ìdá abá ìdá Fir'auna innahu tagha faqula lahu qawlan layyina. ẹ máa lọ́dọ̀ Fir'auna mo fẹ́ bàjá ṣùgbọ́n mo rán ẹni ẹ̀ tó bàjá o ọ̀rọ̀ tútù ni ẹ sọ fún tó bá tó bàjá ni kò ní họ. Musa sá ní ìgbà tó ní tó jùlọ yóò dúró de ká ṣe bọ́ọ̀lù ló tọ́ dàgbà ó mọ wèrè tó tọ̀. ìlú màwùlá. ó làwọn àfáà tí ò tó gbangba sọtọ́ mọ́ ní ẹ̀yà àjẹ́ ẹ̀ta sí mi wò bàbá rẹ̀ ní ọlọ́bí lọ́nà ọ̀run. èmi lọ gbé mi tó bá ń ṣe àwa lọ àgùn àkàṣẹ kan rọ àwa díjú èyí náà ló wá jọ ọ lójú wọn bàbá rẹ̀ sá àtòfin rákò wọnú sàárè. èyí nǹkan ní nǹkan ẹni tí ò bá di nǹkan gbọ́dọ̀ kọlu nǹkan tó bá kọlu nǹkan nǹkan ó sì é. yà sọ̀tà. التعريف ساترا للعيب غيري. mo kí bàbá wa àgbà ọ̀rẹ́ ṣé wà bú làlà. أنا ستار. bàbá olùjáàmù kí ni dìde sọ́lá. mo kì í ẹjẹ àgbè báwọn. Agbe láti bẹ̀ wọn. أنا ستار. mo fẹ́ sọ lẹ́yìn lónìí ẹni tí ò bá lọ kó dé kó má dá sọ́rọ̀ ayé. Kó má dá sọ́rọ̀ ayé. ẹnu kò sí ní tí ó ṣe ọ̀sẹ̀ tí ẹ bàjẹ́ rí kó tó dáa ni. Kó tó dáa. ẹni tí ò bá bàjẹ́ fún rí kó má dá sọ̀rọ̀ gbangba ta sọ kókó tó kí wọ́n yọ ọ rí sọ dẹ́gbọ́n ọ̀run kan tó dá ọ padà. kí ló ṣe ọ rí kí ló bàjẹ́ fún ọ tó ní kí nǹkan ṣe ọ. èmi ló wà nílẹ̀ tí ó bàjẹ́ lẹ́yìn ẹ̀mí rẹ̀ tí ó kọ̀. التعريف ساترا للعيب غيري. mo kí bàbá wa Sheikh Labeeb. Sọ̀díkì. صديقي ما يقاسم من همومي. olóòrè mi lẹ́yìn tí bá mi pé bànújẹ́ tó kàn mí. ìgbà tó náà ń fìlù mí díẹ̀ mo gbọ́ sọkúsọ lẹ́nu àfáà tó pọ̀ àti mo fẹ́ torí wọn kú. màánà ni wọ́n pè mí lóru tí wọ́n ní jẹ́ ń jẹun wọn. ẹnu mi tún wá ní àná ti bẹ̀rẹ̀ báyìí náà ládùúgbò dé wọn àmọ́ sá 180 nítorí aago kó mọ̀ jù. ẹ jọ ìwọ̀n bá ní ẹ ṣe gíragíra mọ́ ayé fẹ́ lò yín nìkan parí dànù. صديقي ما يقاسم من همومي. bàbá alábàjì ṣé ìrẹ̀lẹ̀ mi wá sọ́kọ́ ya ẹyin tí wá ní ọlọ́mọ fọ̀dànù. kódà wá ti jòkó wẹ́rẹ́ àwọn afáwọn láti kú tọ́nu wọ́n tún ń kọ́ mi láti rí ìlú àmọ́ àkẹ́bẹ́ báyìí náà máa ṣe ẹ tó bá rí tó dáa tó bá ní aṣọ tó dáa lórí ìkọ̀kọ̀ ní máa fa aṣọ ya lóde ẹ tó bá ti máa ya aṣọ aláṣọ alákìsà lé lóbi kò rí nǹkan jogún tá a yọ ti bàbá rẹ tó wà lórí kọ. صديقي ما يقاسم من همومي. gọ́ọ̀mẹ̀ntì. ويرمي بعداوة ما رماني. ṣé o làbí bẹ́ẹ̀ ti rí ni wọ́n sọ yẹn o pé tọ́lọ̀ bá ti fún wa ní nǹkan ti fáwọn wọn fi njọ́ tí wọ́n á kí mi lẹ́wọ́n ara wọn kí ní kẹ̀kẹ́ wọn ní wa ṣé àgánà lórí báyìí inú mi dùn pé dé àfọ àláti bá àjọ níní
bẹ́ẹ̀ yẹn bá ní ìnísí lẹ́yìn tí ní àjọ ní ni torí lé àfa àtẹ́tí bá èmi náà mo ní. bẹ́ẹ̀ni ilé wa nánà. ó kéré náà tó lè rí bẹ́ẹ̀ ti rí kódà kan bí àlefi tọ́lọ̀ fún àhàn wọn mọ́ àníyàn wọn ti dàrú bí ṣíṣe ìlà kan náà lájọ sí àwọn náà yà ń gbé tó dáa rí ọ̀sá. bẹ́ẹ̀ni. òdodo lọ́gbọ́n o má sì parí ẹ̀tọ́ o ibi tó dé dùn wọ́n ti tọ̀ wálẹ̀. Sọ̀díkì tó ló sì bá wọ wálé mo gàrí lójú ẹ̀. mo gàrí lójú ẹ̀. kódà bọ́dà lábùkún tó bá lọ tán tó bá ti rí ni ọ sí. kó ṣe bó ṣe máa. máa nà ká ẹ̀. ọwọ́ àwọn lọ èmi náà mo tún nìyí. èmi tó lé yìí. gbàtà bá tàwáàfù tán yóò ti rántí tó jẹ́ nílé bàbá rẹ̀. bẹ́ẹ̀ni sáré rẹ̀. ṣé wọn sì ṣe tó dáa nínú ìrántí ẹ̀ tó dáa ní ẹ̀ máa bàjẹ́. ẹ̀ máa bàjẹ́ kí ìdógún tó dáa. mo kí i púpọ̀ mo kí ẹ̀ bá ọlọ́run ló mẹ́rú ẹ̀ ẹ̀rọ ọlọ́run náà sì mọ ara rẹ̀. bẹ́ẹ̀ni. òdodo ni olórí búmọ rẹ̀ kò ní sọ ni. èmi sọ ni bẹ́ẹ̀ bá sọ fún yóò wá díjà. yóò wá dẹ́ wa la lẹ̀kọ́ ẹsẹ̀ ń ṣe pé jẹ́ àmọ́ ẹsẹ̀ ìgbà tó wù èpè kí ló kọ́ ọ́ láti. ọ̀nà àfẹ́ gbé pé mọ́lá gbolé ìwọ lọ sí tí ò dáńgbà. tó o bá máa fẹnu wálẹ̀ ká máa sọ tó bá wù ọ́. ẹja wọn ṣépè lẹ́yìn eléyìí. tí wọ́n bá wà ní kútọ́nù àwọn sì wà sẹ́yìn mo ní gbogbo ọ̀bẹ. mo kì í. mo kì í búùlàlà. búùlàlà. TNT nu tiwantiwa. tiwantiwa. ntọ́lọ́ ń sọ̀kalẹ̀ sọ́dọ̀ tí a lọ́ fà nù. sọ́dọ̀ tiwa lọ́ fà nù. tíṣẹ́ ìlùkùn là kíkí lónìí wọn àtàwa. àtàwa. tó jẹ́ ní àtàwa ni kí gbogbo olè ọ̀fà àti tó wà ń bẹ̀ lónìí ọlọ́run kó sí mi lọ́wọ́. bẹ́ẹ̀ni. àbí tó o bá ṣe aláàtúbá lóko. Allahu Akbar. bẹ́ẹ̀ni àmín adébísí. wáyàrí mi bí àdáwátì máa rọ̀ máa ní. mo kì í púpọ̀. a kì í púpọ̀. gbogbo ẹ̀yin àǹfààní mi tí mo fẹ́ jíṣẹ́ yín lónìí kún táwọn yòókù mi ti jẹ́. bẹ́ẹ̀ni. sẹ̀kọ́ ọmọdé ní máa mẹ́ra kẹ́yìn. àgbàlagbà ó ti mú sáfọ̀dàgbọ̀ ẹnu mùsùlùmí ti dáná sí ìgbọ́n tábà ní ó sáfọ̀dẹ́ rẹ̀ tọ́ba sí ní tv síbi tari sẹ́gbẹ̀ẹ́ kan èyí tí ò lè gùn ó sọ pé wọ́n yẹ̀ ǹjẹ́ yóò wá rí sáwùrẹ̀ sábẹ́ abọ́ àní ẹ̀kọ́ dẹ́kun èmi náà fẹ́ràn pamọ́. wàyà fáwọn yìí. ìmọ̀dé rẹ̀ mọ́ fìlà. ilé máa gbìmọ̀ tó á ní wò. mo kẹ́yìn àbúrò mi. wàárí jù iná ìbátí zamani. mo kí àdífà wa ní Ọ̀fà àdìrí bàbá dùndú. bàbá dùndú. mo kí yín púpọ̀. a kì í púpọ̀. gbogbo Ọ̀fà ló péjú lónìí. Ọ̀fà ló péjú. búlálà wa and my humble self. bẹ́ẹ̀ni. èmi náà wá. lọ́jà rí pé. bàbá dùndú náà tún wá. náà tún wá. torí kíni yẹ́sà tá àwọn yẹn wọ́n ń gbé báyìí lórí wọn ò mọ ibi tó ti rí wọn wàá sọ ibi tó ti rí lónìí. Allahu Akbar. bẹ́ẹ̀ Abdullahi bọ́nà Mubarak bolo ti ládùbáríkà tiẹ̀ wọn ò mọ ibi tẹ́ ti rí tiẹ̀. wọn ò bí ti rí tiẹ̀. وإذا رزقت خليقة محمودة. ó kẹ́yìn bá a sùnmùrà ẹ̀yin ní màtó yẹ kodoro ẹni bá ní kí oyin ṣe kí kò jì sọ́fìn kẹ́ yọ ni. ẹ̀yin tó ṣe pé lẹ́yìn ìgbà tẹ kí ó tẹ tó ní kí dúmọ́ gbogbo tó lọ fún àwọn àfáà yẹn lè máa fi sìn. èyí tí ò sí láyé máa lónìí kálukú òjèrè ọmọ kí wọ́n kàn lè pa kó ju àfáà wọn lọ ni. àwọn sùnmùrà ò rí bá wọ́n sìn lọ́jọ́ kú ni òun ni wọ́n fi máa lórí pa láyé. ẹ̀rí ni tó wà lẹ́sẹ̀ sí Labeeb ni ìrìn ọmọ ogun ni. fàyínà rúzíkítà. wọ́n sì láwọn àfẹ́ òrí bá kẹ́ ẹ lọ́nà ló mẹ́rú ẹ̀ ni. ẹ tó jòkó tí ò sáyè lórí àga mọ́. khalíkàtà mahamudata. sọ́sẹ̀gbẹ́ kò sí fọ́nà ló mẹ́rú ẹ̀ àbí tó bá jòkó lórí ikùn wọn. fakọ̀dé stọfàkà mọ̀tàsímù ìrẹ̀záàkì. yẹ sàtàr. àtàrífò sátìrà lè àìdí gàrí. olùbàdàdà. ana sàtàrù. pẹ́sẹ̀ntì àwọn PCS gbogbo Nàìjíríà lẹ́wọ̀. fatilubu ni tajidi ni. ẹnọrọ ẹtì máa ọ̀rẹ́ mi ní ẹnọrọ àwọn tí a máa jọ jókòó pẹ̀lú IG
àti ààrẹ wò ní Tinubu nù gbogbo PCRC tó wà Nàìjíríà àwọn tí a máa mójútó ọlọ́pàá ni ẹ má kọjá yìí ẹ má sí báyìí ọ̀gá ogun Nàìjíríà nù kò sí wàá dé fìlà háàdì ní àwọn àfáàsì ni wọn tó rà àfáà làwọn náà ọmọ àfáà ni wọn. ọmọ àfáà. Ana Sattaru. arábìnrin ní mọ́sálásí ní sábò ọkọ̀ mọ́sálásí sílẹ̀ ní àfáà tààrà nítorí wọn gbé nígbà náà ní abẹ́ bá fẹ́ rí afẹ́ àlàyé yẹn lókè ẹni tí ò sí lọ wọn jẹ máa yé ni ọ̀sìn lọ ní ẹ̀pẹ́ tán ìwọ ẹsẹ̀ wà mẹ́. Fatilubuni tajidini. Ana Sattaru. Fatilubuni tajidini. Abdullahi Mubarak àbí ẹ̀kọ́ mo tẹ́ fi ju ọ̀pọ̀lọpọ̀ lọ mo ti jẹ́ Súfí Súfí yù sọ̀fáàù wàfáàù fàláù yusirun torí pé ẹ ń Súfí ní so ìdá Súfí yù lẹ́yìn onísúfí wọn èpè yàn pé onísúfí lẹ́yìn. Èmi lẹ ní ẹni tó bá dé dépò màkàmà kan níbi tẹ̀sùbà